tí ìbá ṣe wípé MFM Mountain of Fire Miracle Ministry tí ìbá ṣe post stand gbogbo allegation tí Maureen Bádéjọ fi kan church yẹn ó tó láti wó church yẹn bámúbámú, ó tó láti destroy church yẹn. In fact mo fún wọn ní kudos débi wípé kò sí kankan nínú àwọn member church yẹn all the GO himself tó dìde láti wá debunk àbí láti wá sọ wípé wọ́n sọra wọn di blogger kan máa dá lóhùn. Now you think you are in America or maybe UK or wherever or Europe, you are untouchable. Ṣé wọn ò mú ẹ sìn? Gbogbo ọdún bíi mẹ́rin mẹ́ta tó ti ń attack wọn, nobody came out to tell you pé Maureen ó ti tó, stop it. Now you are arrested, you want to be tried in a legal means. People are asking for justice. Wọ́n sọ wípé release kìnnìkan now. Ṣé rò pé easy kan máa bully èèyàn ni? Now this is not a kìnnì. Wọ́n gbé ẹ lọ ilé ẹjọ́ sìn. Wọ́n provide evidence gbogbo nǹkan tó sọ. So tó bá ti ní evidence láti back it up, no problem. No problem. Ká tó dá ọmọ ẹyẹ lóró, ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ro ara wa wò. Destroy somebody tó bá ti jẹ́ ẹni tó lórúkọ náà ni ẹ dẹ̀ máa jókòó tì, ẹ máa baṣẹ́ ẹ̀jẹ̀, ẹ máa bẹ̀lẹ́ ẹ̀jẹ̀, ẹ bí ní pé ìlú òyìnbó lẹ́wà. Ọmọdé yín búròkò, ẹ rò pọ́jọ́ kan lówúlúwọ́rẹ́ ń pa ni. I'm not a Christian, but honestly I feel for anybody tó bá ń undergo blue ẹ̀ẹ́dẹ̀ ní ṣe lẹ́ẹ̀kan. Àwí ìmẹ́nu kúrò ní tiyín kẹ́ sọ títẹ́ nìyẹn á fi wò wípé ṣé kò lọ para òun ni. Ìgbà tẹ́ máa sọ ẹ máa rí comment ó máa dùn mọ́ yín. Tó bá ní kó lọ pé bó ṣe rí wá bó ṣe rí náà rèé. Tó bá ní evidence láti back gbogbo claim tó ń sọ, yeah, she will go scot-free. But if she doesn't have any evidence, ọmọ ṣé mọ̀ pé church ló ń bá ẹjọ́ wọ́n rówó ṣẹjọ́. And tẹ́ bá sọ wípé ṣé bí Jésù ṣe rèé, ṣé bí Jésù gan mú ẹgbà ó wọnú tẹ́ḿpìlì ó lé gbogbo àwọn tí ń tà tí ń rà jáde. Ó dé level gan Jésù gan sọ wípé if this cup can pass over me, ní Jésù nìyẹn. Ẹ ti gbàgbé orin tá a máa kọ ni mo fẹ́ kí n dàbí Jésù nínú ìwà pẹ̀lẹ́. Ó ní ṣùgbọ́n n kò lè dàbí Jésù, ó sì hàn gbangba bẹ́ẹ̀. Ẹ máa ní ṣé Jésù máa búyàn ìgbà tẹ́ bá búyàn yẹn, ìgbà tẹ́ bá ń báyàn lórúkọ jẹ́ ẹ̀ ní rántí Ọlọ́run. Nígbà tẹ́ni yẹn bá wá react ẹ wá máa fi Ọlọ́run ẹ máa fi kọ Ọlọ́run wípé irọ́ èèyàn ní gbogbo wa. Ó ní ẹ̀mí fẹ́ ṣùgbọ́n ṣe àìlera fún ara. Ẹ̀mí ó fẹ́ ṣùgbọ́n ṣe àìlera fún ara. Ẹ jẹ́ ká fẹ́ lè kọ́gbọ́n. Àánú ẹ̀ ò ṣe mí o. Àánú ẹ̀ ò ṣe mí. In fact MFM ni victim lórí ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ kí law take course. Kó má kàn fi ṣe unlawful detention ni. Kó try ẹ̀. Tó bá dẹ̀ find them guilty bó ṣe fine ni kò san. Kí ló dé?